It's because of the phone that we used to see from them that we wanted to collect the phone from them. And it's because of the bad gang that we used to join. That is what used to lead us to. That's what lead us to those things. Because I know if I had not joined by gang and I had not used to follow those people that used to do bad things, I know that I may not be able to do all these things. We used to solve it. They should not do anything for me and Danjuma and those courtesan members. Once they catch us like this, if they want to give us judgment, they should just give us, they should go and kill us because they are the one that lead me to that stupid things. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Ògúnnáìkè Philip yìí tí ń ṣe ọmọ 29 years old tó ń ṣe wípé apààyàn òun níṣẹ́ tó ń yàn láyò lọ́jọ́ ayé tiẹ̀. Kò wá kí ń pa àwọn èèyàn tó ń ṣe wípé ó jùlọ bí ó ṣe wípé àwọn ọ̀dọ́mọdébìnrin tó bá ṣẹ̀ṣẹ̀ ń jìjì ayé wọn òun ni òun máa ń pa. Ó máa jí wọn gbé, a máa lọ béèrè owó lọ́wọ́ àwọn òbí wọn. Ọ̀rọ̀ tí Ògúnnáìkè sọ òun náà lẹ ti gbọ́ yẹn tó sọ pé òun máa rawọ́ ẹ̀bẹ̀ sáwọn agbófinró wa wípé tí wọ́n bá ti dájọ́ fún òun tán kí wọ́n má fi méní ṣe méjì kó pa òun ni. Lára àwọn tí ó ní wọ́n jọ ń ṣiṣẹ́ láàbì yìí, àwọn ọlọ́pàá sì wà lórí iṣẹ́ tí wọ́n ń wá kiri tí wọ́n ò tí ì rí mú. Ọ̀dọ́mọdékùnrin yìí ló jẹ́ wípé àwọn èèyàn lòun máa ń pa, ọ̀dọ́mọdébìnrin lòun máa ń pa ń tiẹ̀, èyí tó ṣe wípé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti pa wọ́n sẹ́yìn kó tó di wípé àṣírí ẹ̀ padà tú sọ́wọ́ àwọn ọlọ́pàá. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ tó wá ní pẹrẹwu, mo fẹ́ kẹ́ wo fídíò tí mo fẹ́ play fún yín níbi tí àṣírí ẹ̀ tó ti tú. Ẹ máa bá mi bọ̀. Lórí ọ̀tá ọ̀dà kò dígbà tó ní ọ. Ó ti tó. Ẹjọ́ ẹ jẹ́ kí n tẹ̀ gbọ́ kí n máa sọ. Kúnlẹ̀ abiyamọ o. Ẹ bá ṣe dá mọ́ láwa yìí. Gbogbo nìkan ló máa. Ẹ wo bó ṣe pọ̀ ọmọ lọ́mọ. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Àtàṣà. Ọ̀dọ́mọdékùnrin tí ó pè ní Ògúnnáìkè Philip òun náà ni ẹ̀ ń wò ní ojú máwòmáwòrán yẹn. Ọmọdékùnrin ló jẹ́ ọmọ bíbí ìlú Ayépé ní Ìjẹ̀bú Òde, èyí tí ń ṣe wípé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin, ó ti pa wọ́n sẹ́yìn. Èyí tó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn àgbà máa ń pò wípé ọjọ́ kan ni tó lè, bẹ́ẹ̀ sì ni ọjọ́ kan báyìí òun ni tó lóhun. Èyí tó ṣe gbẹ̀yìn òun ni ti Àbíbá Akínsànyà, èyí tí ó ń gbé nílùú Abẹ́òkúta ní òpópónà kan tí wọ́n ń pè ní Ajébọ̀. Ọ̀dọ́mọdébìnrin ló jẹ́ wípé ìgbà tí wọ́n máa rí òkú ẹ̀ ní orí ibi tí bàbá ẹ̀ ti ń dáko, ibẹ̀ ni wọ́n ti bá òkú ẹ̀ níbi tí wọ́n sìn ín sí. Èyí ló ṣe àwọn ọlọ́pàá ní kàyéfì wípé gbogbo àwọn ẹjọ́ tí àwọn èèyàn mú wá nípa wípé wọ́n ń wá ọmọ wọn
gẹ́lẹ́bẹ̀ náà ni títí àwọn tí wọ́n ti ń wá gẹ́lẹ́bẹ̀ náà ni tiwọn náà rí ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró wa wípé wọ́n kú iṣẹ́ wọ́n kú ìfọmọnìyàn ṣe torí pé ní kété tí wọ́n ti gbọ́ wípé Àbíbá Akínsànyà ó ti sọnù àtìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn kó tó di pé Ọlọ́run ọba ó fún wọn ní arákùnrin yìí ó fún wọn rí mú arákùnrin yìí ti wà ní àkótó àwọn ọlọ́pàá èyí ló jẹ́ káwọn ọlọ́pàá mú arákùnrin yìí lọ sí gbogbo ibi tí ó pa àwọn ọmọ yìí sí láti lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ni ó pa àwọn ọmọ yìí sí àti pé kí nìdí tó fi ń ṣe àwọn iṣẹ́ láabi tó ń ṣe ìgbà tí ọmọkùnrin yìí máa sọ̀rọ̀ èyí tí í ṣe Ògúnnáìkè Philip ó ní àwọn máa ń mú àwọn ọmọbìnrin láti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní tàbí kí àwọn béèrè owó lọ́wọ́ àwọn òbí wọn ṣùgbọ́n táwọn bá ti gba nǹkan táwọn fẹ́ gbà lọ́wọ́ wọn tán àwọn máa pa wọ́n àwọn sì máa sin wọ́n èyí ó ṣe ní kàyéfì lọ́pọ̀lọpọ̀ wípé ọ̀dọ́mọdékùnrin táwọn pè ní Ògúnnáìkè Philip ó lóun nìkan ṣukọ́ lóun ṣiṣẹ́ láabi tóun ṣe yìí àwọn pọ̀ táwọn wà ní ìdí ìbàjẹ́ yìí lára àwọn ọmọ tí Ògúnnáìkè Philip tó ti pa lára wọn náà láti rí Abigail Dina èyí tí ń ṣe ọmọ 22 years old Mary Ọ̀ṣúnyẹmí èyí tí ń ṣe ọmọ 23 years old àwọn ọmọ tí adárúkọ yìí òun ni Ògúnnáìkè tó ti pa tó ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ ìgbà tí àwọn agbófinró wa tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ló jẹ́ ká mọ̀ wípé Ògúnnáìkè ó ti ń ṣiṣẹ́ láabi lọ́tọ̀jọ́ tó ti pẹ́ ó ní táwọn bá ti mú àwọn ọmọ ọ̀dọ́mọdébìnrin táwọn bá mú àwọn máa bá wọn sùn nígbà táwọn bá wọn sùn tán àwọn á gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àwọn á lọ tà á bẹ́ẹ̀ sì ni àwọn àtúgbẹ̀mí lẹ́nu wọn ìdí rèé ló fi jẹ́ pé ní gbogbo ìgbà ká máa ṣàkíyèsí àwọn èèyàn tó bá ń wà láyìíká wa ní gbogbo ìgbà ká máa wo orú èèyàn tí àwọn ọmọ wa bá ń rìn máa fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ wá wo fídíò yìí ibi tí Ògúnnáìkè tó ti ń sọ̀rọ̀ àti wípé gbogbo àwọn èèyàn tó ṣe wípé ó ti dá ẹ̀mí àwọn ọmọ wọn légbodò máa fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ fídíò yìí ẹ máa bá mi bọ̀. olórí burúkú yìí lágbára náà ẹ̀wọ̀n ni wọ́n náà máa kú sí tó ṣọmọ náà bàbá yìí ṣe kú sí ẹ̀wọ̀n náà máa kú sí olórí burúkú yìí ẹ̀wọ̀n náà máa kú sí. ṣé o bó ṣe rí gan-an? bó ṣe rí bó ṣe rí ẹ̀wọ̀n náà máa kú sí olórí burúkú ẹ̀wọ̀n ni wọ́n náà máa kú sí lágbára náà tó ṣọmọ náà bàbá yìí ẹ̀wọ̀n náà máa kú sí ẹ̀wọ̀n náà máa kú sí. olórí ibú àwọn ọ̀hún kú sí májì. máa ń sọ̀rọ̀ tó ṣàkọsọ̀rọ̀ nípa owó school fees àbí nǹkan kan létí ìgbà tó wá sọ̀rọ̀ nǹkan owó school fees yẹn létí nígbà tó ń bá rówó kan mo lémi olówó lọ́wọ́ tèmi lè rìn pé ẹ̀mọ́ àkọ́kọ́ opportunity pé bá ti fi fóònù lọ́wọ́ àbúrò tí mo máa rà lọ́wọ́ ẹ̀ mọ́ opportunity yẹn wọlé fi àgbà kò sí wàhálà ṣẹ́ yẹn tí mo lọ́wọ́ kọ̀ọ̀kan bá máa fi ṣe wọ́n mú 3,000 naira fún wa ní mọ́ mi láàárọ̀ ọjọ́ mi ṣáà nìkan àwọn dúró sí mi àlọ́ ṣáà dúró sí mi àti mary bá wá sí ṣáà ìdí ájúmọ̀ àti lókèjì ládùúgbò Dájúmà ló lókèétì bí tẹ̀sí ń pààyàn yìí. òun ló jẹ́ kí n mọ bí ìgbà tó rí mi ọmọ ìnànà. ẹ máa ló ṣẹlẹ̀ lẹ́yìn. kúkúrú èdè àwọn tó pátó mi ló báyìí. mẹ́ta. kò tí ṣàlàyé bó ṣe pa wọn ìgbà tí wọ́n á dé bí kọ́ kí ló ṣe. ọba mi ti ní go another place. nígbà tó já ewé àkọ́kọ́ tó ibi tó ti ń já ewé lọ́wọ́ ibẹ̀ nìyẹn ti yọ sí lẹ́yìn tó wọ́n ti wà. ṣé o bá wọn lájọṣepọ̀ kó tó èwo ló bá lájọṣepọ̀. tí kò ní fóònù lọ́wọ́ ìyẹn ọmọ my sis ìyẹn àwọn méjì ló kún bá náà yóò ṣe pọ̀. tí kò ní fóònù lọ́wọ́ àti ìyẹn mi pa ẹlẹ́kẹ̀rin yẹn ò pa yẹn ọkọ̀ gba fóònù lọ́wọ́ yẹn ni. ọkọ̀ gba fóònù lọ́wọ́ bá náà yóò ṣe pọ̀ mo gba fóònù lọ́wọ́. mo ló ti ṣe fún.
tó wá jẹ́ gbà ọ̀kọ́ rẹ̀ tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí Yorùbá Àtàṣà òun ètò ní Yorùbá Àtàṣà. Lórí ètò wa kí la máa ń ṣe lórí ètò wa ojú wípé a máa ń mú àwọn ọ̀rọ̀ tó bá ń lọ káàkiri àgbálá ayé àti wípé a máa ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn tí ṣe wípé àwọn èèyàn tó ń wò wá nílé ó lè kẹ́kọ̀ọ́ kan tàbí kejì látara wọn. Tó bá jẹ́ gbà ọ̀kọ́ rẹ̀ tẹ́yin darapọ̀ wa lórí ètò yìí a máa rọ̀ yín ni a máa bẹ̀ yín ẹ jọ̀ọ́ bá wa tẹ subscribe button ẹ bá wa like fídíò wa ẹ bá wa share kẹsì bá wa comment ẹ jẹ́ ká mẹ́rò ń gba yín kí lẹ rò lórí ọ̀rọ̀ Ògúnnáìkè Philip àti wípé kí lẹ rò lórí iṣẹ́ takuntakun tí àwọn agbófinró wa tí wọ́n ṣe láti rí Ògúnnáìkè mú torí pé tí Ọlọ́run bá fún àwọn agbófinró wa ṣe Ògúnnáìkè ó sì máa wà ní ìlú tó máa pa kúkúrú tó máa pa gígùn ọ̀dọ́mọdékùnrin tó jí tó ní apá tí ò lè ṣiṣẹ́ tó ní ẹsẹ̀ tí ò lè ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ kápáyàn òun ni òun yàn láyò lọ́jọ́ ayé tiẹ̀ ó ní òun nìkan ṣokọ́ làwọn jọ ṣiṣẹ́ láabi àwọn pọ̀ ó sì kù àwọn èèyàn méjì tó jẹ́ wípé àwọn ọlọ́pàá wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn láti mú wọn ó ní tí wọ́n bá ti mú àwọn táwọn sọ yìí kí wọ́n má dà wọn sí rárá o kí wọ́n lọ pa wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó bá ti di pé àwọn ọlọ́pàá bá mú àwọn ni. ẹ rí ohun tá a ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé ẹ jẹ́ ká mọ orú àwọn èèyàn tí a máa bá rìn ẹ jẹ́ ká mọ orú àwọn èèyàn tá a máa gbà lálejò ẹ jẹ́ ká mọ orú àwọn èèyàn tí àwọn ọmọ wa tó máa tẹ̀lé lẹ́yìn. mo máa gbà ládùúrà fún gbogbo àwọn èèyàn tó wò mí ní wákàtí ọ̀wọ̀ wípé ikú òjijì ọmọ aráyé ò ní fi pa mí kò ní fi pa àwọn tó ń wò mí bẹ́ẹ̀ sì ni kò ní fi pa àwọn ọmọ tí a bá bí ní agbára Ọlọ́run gbogbo àwọn ọmọ òkùnṣìkà yìí pátápátá ni ọwọ́ pálábá wọn máa ségi ní àṣẹ Elédùmarè. ẹ jẹ́ kí mèrò gba yín kí lẹ rò lórí ọ̀rọ̀ fídíò tẹ ẹ̀ṣẹ̀ wò tọ́ yìí kí lẹ rò lórí àwọn agbófinró wa iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti wípé kí lẹ rò lórí àwọn ọmọ tí Ògúnnáìkè Philip tó ti pa yìí tí a tún fi rí pàdé ọjọ́ mi ọjọ́ rẹ ojú tèmi ò ní rí bí o bẹ́ẹ̀ sì ni ojú tìwọ́ tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ ojú tí yín náà ò ní rí bí eré lójú owó rí o eré ni ojú wa máa rí ní gbogbo ọjọ́ ayé wa gbogbo a ò ní fìgbà kan báyìí a ò ní fi mọ ìbànújẹ́ bó tilẹ̀ kó kéré mọ́ tó tá a tún fi rí pàdé ó dìgbà kan náà ó dàbọ̀.